jẹ́ kí ẹ̀rù bà yín lórí system tí federal government ṣe gbé jáde wípé kò sí ìyẹn tó ń jẹ́ 6334 mọ́ ní system wa lórí ọ̀rọ̀ academics or education wa. Wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ọ̀pọ̀ ìgbà wọn ti sọ pé ṣé kò wá ní sí nǹkan tó ń jẹ́ secondary school mọ́ ni irú èèyàn wo ni Tinubu ìgbà kan wò kan ẹ jẹ́ kí n sọ fún yín. Nǹkan tí wọ́n ṣe yẹn ó normal, ìgbésẹ̀ tó dẹ̀ wà òkè ni. Ìgbésẹ̀ tó wà òkè ni syllabus secondary school náà ni wọ́n sì máa lò. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni wípé instead of tọ́mọ fún ma kọ́kọ́ lọ prime 1 to 6 tá a dé prime 6 tá a ní ó ṣe exam SXCE tá a wá gẹ̀ẹ́nì admission tá a wá wọ secondary school tá a dé JS3 tá a ní ó ṣe junior WAEC tá a wá tún dé JS3 tá a ní ó ṣe senior WAEC kò sí irú ẹ̀ mọ́. Ní àwọn advanced countries bí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe tí àwọn bàbá Tinubu tí ilé system tó ṣe fẹ́ adopt wọ́n lò ní advanced countries ó dẹ̀ help gan. Irú country tèmi wá ń sìn grade náà máa ń lò kò ní ọ̀tún jẹ́ prime 6 kò ní ọ̀tún jẹ́ JS3 kò ní ọ̀tún jẹ́ JS3 tó wọ́n bá wà ní bí àwọn kejì yẹn wọ́n máa pè ní bí grade R or kìíní kan but wọ́n á gbẹ̀ látòrí prime 1 wọ́n máa di grade 1 prime 2 grade 2 prime 3 grade 3 títí sẹ́wọ́n SS3 ti wá yẹn òní grade 12 lọ́dọ̀ wọn exam kan lọ́mọdé máa ṣe tó ń pè ní matric níbí báyìí tó represent WAEC lọ́dọ̀ wa wọ́n ṣe bá wẹ̀ ẹ́ rí pé eléyìí táwọn sọ pé káwọn tọ́jú pé táwọn bá parí prime 6 lọ́dọ̀ wa àní kí wọ́n ṣe SSC examination àní kí wọ́n ṣe junior WAEC yẹn àwọn kí ni ò relevant mọ́ because kò sí ẹ̀ tó fẹ́ fi SSC ìgbàyàn ṣiṣẹ́ kò dẹ̀ sẹ́ni tó fẹ́ fi JS3 certificate gbàyàn ṣiṣẹ́ so wáyé tí wọ́n ní ara wa lára láti máa ṣe àti máa sọ pé àwọn òbí máa wówó kiri kò sí irú ẹ̀ mọ́ sí exam kan òbí tó wá fọmọ sí school ti mọ̀ pé owó exam kan ló máa wá ó kì í jẹ́ wípé irú bíbá yìí irú exam yẹn bíbá yẹn àwọn òkì fèlè ẹ̀ báwọn yẹn ṣe ń fẹ́ WAEC lọ́dọ̀ wa because bíbá yẹn wọ́n encourage ọmọ láti kàwé kò dàbí ọ̀dọ̀ àjọ pé ó máa ń wu teacher or lecturer láti fail ọmọ bíbá yìí táwọn bá fail wọ́n máa ń believe pé ìwọ olùkọ́ ẹ̀gẹ́gẹ́ ló fail ìwọ ló kọ́ dáadáa ó dà wọ́n máa tún gbéyàn lọ ilé ẹjọ́ bíbá yìí oye yẹn wọ́n máa ń gbéyàn lọ ilé ẹjọ́ bíbá yìí ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà láti máa rí pé ìdùnnú olùkọ́ yín kọ́kọ́ mọ́ fail second education kan fún tó tún yàmí lẹ́nu bíbá yìí education rọ àwọn èèyàn lọ́rùn níbi tó jẹ́ wípé mo ní àwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé lọ́ọ̀yà ni wọ́n ń pè àwọn bíbá yìí ẹni kí ni law school law tiwọn diploma ni wọ́n ṣe o 2 years course wọ́n dẹ̀ ń practice ní bíbá yìí kò dàbí orílẹ̀-èdè tiwa tó jẹ́ pé kó jẹ́ pé wọ́n ni best student class ẹ̀ gan tí WAEC bá jẹ́ ẹ̀kúlẹ̀ JAMB bá jẹ́ ẹ̀kúlẹ̀ tí JAMB bá jẹ́ ẹ̀kúlẹ̀ post JAMB máa jẹ́ ẹ̀kúlẹ̀ lórílẹ̀-èdè tiwa ẹ̀yin lẹ́dẹ̀ ní ẹ fẹ́ kí rate literacy kó high na society ẹ̀yin lẹ́dẹ̀ ní discourage àwọn èèyàn sẹ́ni ọ̀kan sọ another thing fún yín could you believe pé ní bíbá yìí and in some of the advanced countries tó o bá tún ní owó tòmátì ìwé wù ẹ̀ka wàá tún apply under their government pé wọ́n máa ń pè ní scholarship kìíní kan náà ń pè wàá apply kìí lè ṣe pé wọ́n máa sọ pé kó lọ sí exam kan o pé until you pass the exam wọ́n tó máa fẹ́ scholarship yẹn no but program yẹn kan tó fi tag yẹn yẹn wàá ti apply wàá lọ sí school yẹn government máa sponsor ẹ tó bá rí iṣẹ́ wọ́n sì máa yọ owó school yẹn nínú salary ẹ̀ òun ló jẹ́ pé nǹkan tó fà ní ẹ pé wọ́n fi encourage àwọn èèyàn láti ka ìwé but ọ̀dọ̀ wa ní Nàìjíríà bí ẹ pé ìwé nira fún àwọn ènìyàn so gbogbo kí nìyẹn ni bàbá mi kí sọ ọmọ APC wọ́n mọ̀ pé àwọn nǹkan bàbá Tinubu yẹn ń dá padà kó lè rọrùn Israel kò ní sí pé òbí lọ ń jẹ gbèsè lápò torí pé ọmọ fẹ́ ṣe exam SSCE mọ́ ọmọ wọn lọ ń jẹ gbèsè grooming torí ọmọ fẹ́ ṣe junior WAEC mọ́ that SS3 kò ní sí rẹ̀ mọ́ sí wọ́n mọ̀ pé ẹyọ kan ni tó jẹ́ WAEC yẹn so ara àwọn nǹkan tí ojú mi fẹ́ ká fi wò nìyẹn so tó láwọn nǹkan tí ń sọ pé àti mọ̀ pé ìjọba APC mi kì í sọ ọmọ APC o to God who made me mi kì í sọ ọmọ APC but tí nǹkan bá dáa ká sọ̀tọ̀ àwọn sọ pé àti mọ̀ pé Tinubu máa bá gbogbo ẹ̀jẹ̀ ni ó máa da gbogbo ẹ̀rú ni no bá ṣe ń ṣe ní àwọn ibi tó kù nìyẹn ok kí ni essence pé kí ni sọ pé mo ṣe exam prime 6 mo gbé certificate yẹn lọ mi lè fi ríṣẹ́ ibi báyìí matric yẹn lásán tó dàbí SS3 lọ́dọ̀ wa wọ́n fi ń gbà yẹn sí iṣẹ́ wọ́n fi ń gba èèyàn sí iṣẹ́ ní ibi báyìí tó ń gba sálárì gidi èdè jẹ́ pé degree ọ̀dàgbọ̀n ò tí ì ríṣẹ́ ṣe ní Nàìjíríà matric wọn tó gba equivalent to WAEC ní Nàìjíríà wọ́n fi ń gbà yẹn sí ẹ̀mí báyìí tó ń gba sálárì gidi dáhùn ló mọ́tò tó ń kọ́lé ń jẹ ṣùgbọ́n ọ̀dọ̀ wa encourage àwọn èèyàn láti kàwé mọ́ ìwé ló dẹ̀ kó jẹ́ nǹkan tó máa rọrùn jù education ló jẹ́ kó jẹ́ nǹkan tó máa easy fún àwọn èèyàn àwọn citizens láti acquire jù because ó máa help ìrònú àwọn ọmọ ìlú máa yàtọ̀ but tí gbogbo ẹ̀ bá ti nira kó máa affect the country gan so èrò tèmi nìyẹn o ṣùgbọ́n ìta tó ní òye jù mí lọ kí ni èrò tiyín ẹ fi ìròyìn àlábẹ́ comment section ṣé system yẹn dá àbí kò dá àjọ ọmọdé lórúkọ mi ẹ bá mi share fídíò èrè ó dàbọ̀. Ade Omo Ade, advocates for the masses.